Mo kí gbogbo wa ní ilé lóko níbikíbi tí ẹ ti ń wò wá ní òní. Mo kí wa pé a kú weather yìí. Tó bá jẹ́ pé àárọ̀ la wà, mo kí wa ẹ káàárọ̀ o. Tó bá jẹ́ pé ọ̀sán la wà, mo kí yín ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ la wà ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí ní òní, mo kí yín pé ẹ káalẹ́ o. Báwo ni gbogbo nǹkan? Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ìgbésí ayé wa ò ní dàrú. Ẹni tí ẹ ti bàjẹ́ kò ní wá ba tiwa jẹ́. Ẹni tó ti dá fún ní mọ̀ wá wá ká o ní agbára Ọlọ́run. Ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ ń bá mi kálọ láti ọjọ́ yìí, tí ẹ sì padà lẹ́yìn, tí ẹ máa ń fi àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ sí mi ní lóríṣiríṣi. Ẹ wá rí, mo kí Ọlọ́run, mo kí àwọn òjíṣẹ́ rẹ̀. Mo wá ń fi àsìkò yìí, mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ supporter. Gbogbo ẹ̀yin tí ẹ ń fún mi ní courage láti máa ṣe kíní yìí, láti máa ṣe àwọn program yìí. Ẹ rí pé tẹ́lẹ̀ rí a ti fà sẹ́yìn díẹ̀ lórí ẹ̀. Àmọ́ nígbà tó yá, nígbà tí a ń gbọ́ àwọn call kan láti ibì kan tí wọ́n sì ń fún mi ní moral láti continue lórí kíní yìí. Inú mi dùn gidi. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ wá rí ní òní, a fẹ́ sọ̀rọ̀ nípa ìràwọ̀ atẹ́gùn ilé kejì. Ìràwọ̀ atẹ́gùn ilé kejì, ó ní a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní òní. Tí ẹ bá rántí, a ti sọ̀rọ̀ nípa ìràwọ̀ atẹ́gùn ilé alákọ̀ọ́kọ́, ìràwọ̀ iná ilé alákọ̀ọ́kọ́, ìràwọ̀ omi ilé alákọ̀ọ́kọ́ àti ìràwọ̀ iyẹ̀pẹ̀ ilé alákọ̀ọ́kọ́. A ti wá bọ́ sí orí ìràwọ̀ atẹ́gùn ní òní tó jẹ́ ilé ẹlẹ́ẹ̀kejì. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn àlàyé kan nígbà kan rí. Mo ní ṣe rí àwọn ìràwọ̀ yìí, ìràwọ̀ ilé mẹ́ta ni wọ́n. Ìràwọ̀ ilé mẹ́ta. Ìràwọ̀ alákọ̀ọ́kọ́, ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì, ìràwọ̀ ilé ẹlẹ́ẹ̀kẹta. Ṣé wá rí àwọn kankan dá àwọn ìràwọ̀ yìí pọ̀ gẹ́gẹ́ bí aṣọ wíwọ̀, gẹ́gẹ́ bí iṣẹ́ ṣíṣe, ìwà, àléébù, àìsàn kò dá wọn pọ̀. Olúkálùkù ló ní tiẹ̀. Ṣé wá rí, pàápàá jùlọ mo sọ ọ̀rọ̀ kan náà rí, àmọ́ most of wa understand. Ó náà ni pé ṣé rí àwọn ìràwọ̀ kan wà tó jẹ́ pé kò sí nọ́mbà tí wọ́n lè lò nínú lucky number. Kò sí nọ́mbà tí wọ́n lè lò nínú lucky number. Pàápàá jùlọ ṣé rí gbogbo ìràwọ̀ atẹ́gùn. Kò síbi tí atẹ́gùn kì í dé, kò síbi atẹ́gùn kì í wọ̀. Ṣé rí most of àwọn ìràwọ̀ atẹ́gùn, pàápàá jùlọ lákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, àwọn kì í fi bẹ́ẹ̀ ní pé bóyá lucky number kan lélẹ́yìí. Gbogbo nǹkan tó bá kàn fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà náà, kí wọ́n máa tẹra mọ́ àdúrà. Kí wọ́n jẹ́ ẹnìkan tí yóò máa tẹra mọ́ àdúrà ní ṣíṣe dáadáa, àdúrà gbogbo kódà tó yẹ pé wọ́n fẹ́ gbalé, wọ́n fẹ́ gba nǹkan kan, wọ́n máa tẹra mọ́ ṣíṣe àdúrà dáadáa. Ẹ wá rí ní òní gẹ́gẹ́ bí a ṣe sọ, a fẹ́ sọ̀rọ̀ nípa ìràwọ̀ atẹ́gùn ilé ẹlẹ́ẹ̀kejì ní àwọn ọmọ tá bí ní May 21 sí June 20. Àwọn èèyàn ni àwọn ọmọ tá bí ní May 21 sí June 20. Àwọn ní ẹ̀dá tí wọ́n pè ní ìràwọ̀ atẹ́gùn ilé kejì. Ìràwọ̀ atẹ́gùn ilé kejì. Gbogbo ọmọ tá bá bí ní May 21 sí June 20, ìràwọ̀ atẹ́gùn ilé kejì ni wọ́n. Ẹ wá rí, àwọn nǹkan yìí yóò máa wáyé ní àárín àwọn ìràwọ̀ yìí. Àwọn kí wọ́n ní wọ́n rìn wálé, wọ́n ní ìwọ yóò jẹ́ èèyàn kan tó mú ṣáṣá. Èèyàn kan tó mú ṣáṣá. Ìwọ yóò jẹ́ èèyàn kan tó mú ṣáṣá. Kí ni wọ́n gbà lérò lórí ìbá náà ni pé ó jẹ́ ẹnìkan tó yẹ pé gbogbo nǹkan tí wọ́n sì wàrà. Ṣé ọ̀rọ̀ mi ti yé yín? Ó wà jẹ́ ẹnìkan tó yẹ pé lóòótọ́ wọ́n lè jẹ́ ẹnìkan tó yẹ pé máa burú, jẹ́ ẹnìkan tó burú, tó lágídí, máa ń jẹ́ bẹ́ẹ̀ ń gbà mí. Náà gbogbo nǹkan tó máa sọ pé nǹkan mú ṣáṣá, bí kò jẹ́ alápẹ̀pẹ̀, pàápàá jùlọ lóbìnrin wọn. Wọ́n wá ní ìwọ jẹ́ èèyàn kan tó mú ṣáṣá, tó sì ní àìlera, tó sì yára púpọ̀. Àwọn yára o nípa nǹkan, wọ́n fast nípa nǹkan. Tí wọ́n bá fẹ́ ṣe nǹkan sìn, wíríwírí wọ́n á ti ṣe tán. Wọ́n yára. Kódà tí ó bá jẹ́ ẹnìkan tó yẹ kó dá contract pẹ̀lú wọn, tàbí ẹjọ́ fẹ́ ṣiṣẹ́ kan,
ìwọ tó wá jẹ́ kínní ó wá ń ṣe bákan bákan díẹ̀ kó tó mọ̀ wọ́n àti wọ́n ti àwọn ti lọ wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti lọ. Wọ́n sì tún jẹ́ nìkan tó lè sọ̀rọ̀ jù. Ẹjọ́ pọ̀ ẹjọ́ pọ̀. Wọ́n jẹ́ nìkan tó lè sọ̀rọ̀ jù. Irú wọn ló dá kán lọ́mọ sí mass communication. Gbogbo ìràwọ̀ atẹ́gùn rè wọ́n jẹ́ nìkan tó lè sọ̀rọ̀ jù. Èmi tí mo ń bá ẹ sọ̀rọ̀ náà ìràwọ̀ Libra lèmi náà bẹ̀tì ìràwọ̀ atẹ́gùn tèmi tó yàtọ̀ sí tiwọn. Lóòótọ́ ìgbà míì wà tó yẹ pé tí wọ́n bá fẹ́ gbé program fún mi ó lè máa lọ́ mi lára àti sọ̀rọ̀ ńgbà náà, àmọ́ tí ọwọ́ mi bá tẹ microphone tán ó máa ń ṣe mí bí kí n má gbé jù lẹ̀ mọ́ ni. Bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe mí. So àwọn ìràwọ̀ yìí tá a pè ní tàbí ní May 21 sí June 20 wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n like wọ́n máa ń sọ̀rọ̀ jù. Wọ́n máa ń sọ̀rọ̀ jù. Wọ́n wá ní ọgbọ́n àti òye púpọ̀ tó ṣeé ṣe kán sì máa fura sí nǹkan kan. Ọlọ́run fún wọn ní ọgbọ́n àti òye tó jẹ́ pé tí wọ́n bá wo nǹkan báyìí wọ́n lè tètè fura sí. Wọ́n máa ń tètè fura sí nǹkan púpọ̀. Ẹ rí wọ́n ní ìràwọ̀ yìí jẹ́ ó jẹ́ èyí tí ó máa ń fúnni ní iyèméjì. Ìràwọ̀ yìí jẹ́ èyí tó máa ń fún èèyàn ní iyèméjì. Kì í ṣe pé bóyá kí wọ́n máa nǹkan tí mo fẹ́ sọ mẹ́rin pé tí wọ́n bá ní wọ́n fún èèyàn ní iyèméjì ó náà ni pé ìràwọ̀ yìí náà fẹ́ràn láti máa kó iyèméjì bọ̀ náà kán máa ṣe nǹkan méjì papọ̀ kán máa ṣe nǹkan méjì papọ̀. Eléyìí wọ́n ṣe eléyìí kò tí ì ní yọrí wọ́n ti kú bẹ́ẹ̀ wọ́n tó ti bọ́ síbòmí. Òye náà tí yọrí wọ́n tó ti bọ́ mi kán máa ṣe nǹkan méjì papọ̀. Wọn kì í ní sùúrù lórí nǹkan ẹyọ kan tí wọ́n bá ń ṣe. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tó ń gbẹ́ kànga ni. Ẹni tó gbẹ́ kànga kan kò kàn mí ó kò lórí ọ̀tún bọ́ sórí kejì kò tó kàn mí. Ṣé àwọn ẹgbẹ́ ní tí ò bá sọ rẹ̀ tí ò bá tètè gbọ́ kí lọ bí ó ṣe máa gbé lọ tọ́jú lọ́jọ́ fi dé nìyẹn. Wọ́n jẹ́ nìkan tó yẹ pé kán máa kó orin méjì bọ̀ náà kán máa ṣe nǹkan wàrà. Wọ́n á tún wá jẹ́ ènìyàn tí kì í farabalẹ̀. Wọn kì í farabalẹ̀. Wọ́n sì máa ń kánjú sí ohunkóhun. Wọ́n kì í farabalẹ̀ rárá. Wọ́n jẹ́ nìkan tó máa ń kánjú sí ohunkóhun. Ṣé ẹ rí obìnrin wọn ìgbélé ọkọ wọn ó ṣe pàtàkì nítorí tá a bá ń sọ̀rọ̀ nípa ojú kòkòrò tàbí àìnítẹ́lọ́rùn kí wọ́n ṣọ́ra fún gan. Obìnrin wọn ilé ọkọ gbígbé wọn kí wọ́n ṣọ́ra wọ́n dẹ̀ kún fún àdúrà àfi tí wọ́n bá pàdé ọkùnrin tó bá ìràwọ̀ wọn mu tàbí tí ọkùnrin bá pàdé obìnrin tó bá ìràwọ̀ wọn mu. Ẹ rí àléébù àwọn tí a bí ní May 21 sí June 20. Wọ́n ní kó má ṣe jẹ́ ẹ̀dá tí yóò máa wu ìwà gbogbo ohun tí ó bá ń gbénu rẹ̀. Ṣé rí ẹ rí pé nígbà tí mo sọ̀rọ̀ ní ẹ̀yìn mo ní wọ́n jẹ́ nìkan tí ó ní ọgbọ́n tó sì máa ń fi inú ro nǹkan. Wọ́n wá ní kó ṣọ́ra kó má máa tẹ̀lé gbogbo nǹkan tí ó bá ń fi inú ẹ ro. Ìgbà mìíràn sì o lè kọ́lé síbi kan sí tàbí kó ralẹ̀ síbi kan. Àmọ́ inú ẹ ń sọ fún ẹ pé ọkàn ẹ nítorí pé ó jẹ́ èèyàn kan tó yẹ kó máa ń ronú jinlẹ̀ dáadáa. Wọ́n ní jẹ́ kí n ta kíní yìí kí n lọ fi ra ni. Wọ́n ní kó ṣọ́ra láti máa ṣídìí kúrò ní ààyè kan láì nídìí pé ibi tí mo ń gbóni fẹ́ kó bẹ́ẹ̀ fẹ́ lọ síbò mi. Ṣọ́ra gidi láti máa wo irú ìwà bẹ́ẹ̀ torí pé kó má bàa kábàámọ̀ nínú nǹkan yìí. Wọ́n ń ṣọ́ra níbi fífi agídí tàbí dandan jẹ ọ̀gá ní àyíkáyè. Fífi agídí tàbí fi agbára tàbí dandan jẹ ọ̀gá níbì kan. Wọ́n ní kó ṣọ́ra fún un. Ẹ wá rí ìràwọ̀ atẹ́gùn tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tí àwọn tá bí ní May 21 sí June 20. Pàápàá jùlọ obìnrin wọn wọ́n ní kí ẹ ṣọ́ra gidi nítorí ilé ọkọ gbígbé. Ẹ ṣọ́ra gidi nítorí ilé ọkọ gbígbé. Àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọ́n fẹ́ràn àdọ̀kàn. Ọkùnrin wọn ní àtobìnrin wọ́n fẹ́ràn àdọ̀kàn. Kí ni wọ́n ń pè ní àdọ̀kàn? Èyí tó bá mu mineral sínú wọn wọ́n mú dé stage kan tó yẹ pé àwọn náà mọ̀ pé àwọn náà mú wọ́n lè mu ìgò 6 lọ́jọ́ kan. Tí wọ́n bá jẹ búrẹ́dì lásán wọ́n mu mineral tí wọ́n bá jẹ ẹ̀pà wọ́n mu mineral. Tó bá jẹ́ èyí tó jẹ́ pé ó láìkì ṣìnà ni wọ́n á ṣe ṣìnà dé pé àwọn náà mọ̀ pé àwọn náà ṣe. Gbogbo nǹkan tó bá mọ̀ ṣe wọ́n ní kó ṣọ́ra fún. Ṣọ́ra gidi nítorí àìlera rẹ̀ ní kó ṣọ́ra. Máa fi ara balẹ̀ máa gbọ́ advice kódà. Ẹ rí àìlera nípa àwọn nǹkan
àìsàn tí kí wọ́n ṣọ́ra fún, wọ́n dẹ̀ máa kíyèsí. Ṣé ẹ rí nínú ìwé wa, kì í ṣe pé bóyá a sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ̀ nípa àwọn ìràwọ̀ náà ló jẹ́ ká sí PDF. Torí tá bá kó gbogbo ẹ̀ sínú ẹ̀, tá bá kó sínú ẹ̀ tán pé a fẹ́ print ẹ̀, iye price tá bá fẹ́ gbé kalẹ̀ ó lè mọ́lẹ̀ tó ń jẹ́ ká ṣe ní PDF tá a sọ àwọn àlàyé àwọn point àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan sí inú rẹ̀. So nǹkan tí mo wá fẹ́ mú wá nípa ìlera ní òní nípa àwọn ọmọ tí a bí ní May 21 sí June 20. Ẹ̀rí wọ́n ní kó ṣọ́ra fún máa fi orí tàbí iwájú orí ṣèṣe. Ibi orí tàbí iwájú orí wọ́n ní ká ṣọ́ra fún láti máa fi ṣèṣe, láti máa fi ṣèṣe. Ṣọ́ra nígbà tí o bá ń wa mọ́tò tàbí ọ̀kadà. Ṣọ́ra nígbà tí o bá ń wa mọ́tò tàbí ọ̀kadà kó má bàa máa ní ìfarapa. Kó ṣọ́ra. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni pé tọ́jú kíndìnrín ẹ̀ dáadáa. Gbogbo ẹ̀rí pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nípa nǹkan tó bá ti ń ṣe wọ́n máa ń ṣe ládùn kan ni. Wáyé pé ìjẹkújẹ ni wọ́n máa ń jẹ ìjẹkújẹ ládùn kan ni. Ìwọ tó bá ti mọ̀ pé oúnjẹ ìjẹkújẹ kò bá dáa kó lọ sí àgbòjẹ̀dí dáadáa sílé kó máa lò ó. Ìràwọ̀ yìí wọ́n ní kó ṣọ́ra. Tọ́jú kíndìnrín ẹ̀ dáadáa kó má bàa ní àrùn kídìnrín. Kó tọ́jú ẹ̀ dáadáa. Ẹ wá rí a sọ̀rọ̀ nípa ìgbéyàwó. Ìsọ̀rọ̀ nípa ìgbéyàwó. Irú ìràwọ̀ wo ni Gemini lè fẹ́ lọ́kùnrin, irú ìràwọ̀ ni wọ́n lè fẹ́ lóbìnrin. A sọ̀rọ̀ wọn ó wà nínú PDF wa tí ẹ bá níbẹ̀. Gbogbo obìnrin gbogbo ọkùnrin kọ́ la lè máa fi àyà kan ní àyà. Àwọn tó dáa jù fún tí a lè fẹ́. Ṣé ẹ tí ẹ wá rí nínú ìwé yìí, ẹ lè máa rí ẹ bá ní ọ̀rẹ́ kan bóyá lóbìnrin tàbí lọ́kùnrin. Ẹ ti mọ irú ìwà tó lè máa wù. Wọ́n ní tí èèyàn bá ti mọ̀ wọ èèyàn kò ní sí ìjà. Ẹ ti mọ irú ìwà tó lè máa wù. Irú èmi ìsìn tí n bá fẹ́ bá èèyàn ṣe, tí n bá tọ́ pé ẹni yìí o bóyá a fẹ́ múra lọ́rẹ̀ẹ́, màá gbìyànjú láti mọ month of birth ẹ̀. Tí n bá ti mọ̀, màá ti mọ irú ìwà tí ó lè wù. Tó bá ti ṣe kò ní fi bí mi nínú pé bí àdámọ̀ tí ẹ ní, àdámọ̀ tí ẹ ní. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Èyí tá a sọ lẹ́ni náà òun náà ni ìràwọ̀ ọmọ tá bí ní May 21 sí June 20 tí wọ́n jẹ́ ìràwọ̀ atẹ́gùn ilé kejì. Òun náà la sọ̀rọ̀ nípa wọn lẹ́nu. Tẹ́ bá fẹ́ nǹkan mìíràn nípa wọn, a ta ìwé kan síta PDF àṣírí ìràwọ̀ ẹ̀dá àtà síta. A tún wá ní àwọn ìwé míì yàtọ̀ sí ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá. A ní ìwé ìtumọ̀ àlá, a sì ní ìwé egbòogi àṣírí ewé àti egbò. A ní láti volume 1. A ti ń ṣe ìwé bọ̀ láti 2016. Yes, 2016 la kọ́ launch ìwé yìí ní ìlú Ìkòròdú. Tí ó sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò yẹn ní volume 1. Bẹ́ẹ̀ ní òní a ti ṣe dé volume 20 kódà volume 21 là ń ṣe ní ọwọ́. A ti ṣe dé volume 20. Oríṣiríṣi àwọn nǹkan tí ò pani lára lẹ́mọ̀ bánú ẹ̀ tí ó sì ní agbára láti rí lọ́jà. Mo máa ń sọ̀rọ̀ pé kò di dandan tí a gbé odidi èèyàn ká fi ṣe àṣírí ọ̀la. Àwọn nǹkan kan wà nínú àwọn ìwé tó yẹ pé ẹ mọ̀ bá ń bẹ̀ tí ó jẹ́ pé a gbọ́dọ̀ máa lò, a gbọ́dọ̀ lò ká sọ pé kò ṣiṣẹ́ ní ara wa. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ náà ní òní ní orí àṣírí ìràwọ̀ ẹ̀dá tí mo mẹ́nubà ní àwọn ọmọ tá bí ní May 21 sí June 20. Tó bá tún wá dìgbà míì, a tún wá mú àkọlé míì ní àwọn ọmọ tí a bí ní àwọn ọmọ tí wọ́n jẹ́ ìràwọ̀ iná ilé kejì, tí àwọn oní astrology ń pè ní Leo. Ó ní a mú ẹnubà, àmọ́ kó máa yé gbogbo wa, ẹ jẹ́ ká fi sí àtẹ́lẹwọ́ àlàáfíà wa ká má fi jẹun. Òun náà ni pé ìràwọ̀ àwọn ilé àkọ́kọ́, ilé kejì, ilé kẹta, wọ́n ní àwọn náà ni wọ́n ní the same kíní ni wọ́n, the same family ni wọ́n. Ìwà àti ìṣesí ló yàtọ̀. Àmọ́ tá bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tàbí kọ́lọ̀ aṣọ wọn ń wọ the same thing. Nǹkan kan náà ni ọjọ́ ń wọ̀ torí pé iná kan náà ni iná ń jẹ́. Gbogbo ìran náà ìran ni, gbogbo ìran atẹ́gùn ni, gbogbo ìran iyẹ̀pẹ̀ náà ni, gbogbo ìran omi ni. A lè rí iyẹ̀pẹ̀ ká pè lómi, a sì lè rómi ká pè níná. Gbogbo ìran atẹ́gùn náà ni. A lè rí atẹ́gùn orí òkun sì tó ń fẹ́ lẹ́lẹ́ ká sọ pé kìí ṣàtẹ́gùn. A sì lè rí atẹ́gùn ti fáànù ká ní kìí ṣàtẹ́gùn. A lè fẹ́ra wa látẹ́gùn náà sí atẹ́gùn náà la. So nǹkan tí mo gbà lérò náà nìyẹn.
ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lénìí tó bá dìgbà míì bí ògo ṣe ń jẹ́ tọlọ́run kọ́lọ́run kó mọ̀ sọ pé òkú ló ń sọ̀rọ̀ èmi àti a wà láàyè nínú àlàáfíà nínú ọlá nínú iyì a fi ṣe nǹkan míì tó tún jù báyìí lọ lẹ́yìn eléyìí gbogbo wa náà láti fi ojú wa etí wa tá fi gbọ́ òun náà nínú ìbẹ̀rẹ̀ àdúrà náà ni pé ojú wa ò ní fọ́ etí wa ò ní di ó dìgbà.